Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aku ongbe o, ẹ̀yin fans mi tẹ́ jẹ́ Muslim all over the world. Bẹ́ẹ̀ni, ẹ mọ̀ pé nínú oṣù Ramadan yìí mo promise yín bí mo máa mú àwọn oúnjẹ àti drinks tó wà healthy láti nourish ara yín each day. Ṣé mọ̀ bẹ́ẹ̀? So lára ẹ̀ ni mo mú wá kí má bàa dènà pé nítorí mo pé mo pa ń gbà rẹ̀ lọ́wọ́ mi dẹ̀ fẹ́ bọ́ yín pẹ̀lú àwọn ẹjọ́ mi. Ṣé ti yé yín? So ẹ̀yin náà á lè recreate ẹ̀ ní ìrọ̀lẹ́ tẹ́ bá máa ṣínú. Kí ni mo mú wá lénìí? Watermelon, lime and ginger juice. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn nǹkan tí mo tò yìí ó ní nǹkan tó ń ṣe lára dáadáa. So that tẹ́ bá mú tán ọkàn yín á ṣe kí ni? Á balẹ̀. Yàtọ̀ sí date tẹ́ rí lórí table yìí. Ẹ ti mọ̀ pé date dóòlè ni. Ó dá ká máa fi ṣínú gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe sọ fún wa. So date yàtọ̀ sóhun báwo la ṣe wá ń ṣe watermelon. Ẹ máa bá mi ká lọ. Watermelon ni mo ní yìí. Mint leaf lélẹ̀ tẹ́ bá ti dọ́jà ẹ lọ ra mint leaf. Mint leaf lélẹ̀ mo ti rọra chop ginger mi. Mo ti rọra chop ẹ̀ sínú bíbà. Then ọsàn wẹ́wẹ́ mi ni òun là ń pè ní lime. Ṣóyè yín so òun lélẹ̀. Then block wari. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Mo ti chop watermelon yìí. Ṣóyè yín kí ni màá kọ́kọ́ ṣe? Màá gbé ginger mi, màá dà sínú blender mi. Mo ti ṣàn o, mo yẹ chop ẹ mo ti ṣàn dáadáa. Mo ti dà bẹ́ẹ̀ yẹn. So lime mi lélẹ̀. Ẹ fẹ́ kí wóró ẹ̀ kó wọ́ sínú blender. Ẹ máa ní láti tẹ́ bá ti ń ṣe àwọn nǹkan tó ti jọ mọ́ juice bá ẹ jọ ẹ make sure pé ọwọ́ yín mọ́ tónítóní. So máa wá fún sí torí wóró yẹn ò gbọdọ̀ jábọ́ sínú ẹ̀. Ṣó ti yé yín? So wóró yẹn ò gbọdọ̀ jábọ́ sínú ẹ̀. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní juice tẹ́ bá ní sieve yìí ẹ lè lo ọwọ́ yín báyìí. So that wóró yẹn á ṣó ti yé yín pọ̀ tó ń lélẹ̀. Wọ́n bá nǹkan ta fẹ́ nínú ẹ̀ òun náà ni. Gbogbo eléyìí tapòpọ̀ yóò máa rejuvenate skin. Ó yẹ yóò máa nourish ẹ̀ dáadáa. Ká wá gbé ọbẹ̀ ẹ̀ which is watermelon. So blender yín tẹ́ fi ń blend oúnjẹ yín náà lẹ lè lò. Kò kàn dandan kẹ́ ní àmì ilé ṣe fruit juice torí mi ní fruit juice irọ́. Hence that's why gbogbo fruits ti máa kọ́ yín throughout Ramadan yìí. Ó máa jẹ́ tí mo mọ̀ pé yes gbogbo wa la ní blender nílé not fruit juicer. So òun lélẹ̀ kó lè gbá bí mo ṣe ń ṣe bit by bit. So a máa wá lọ báyìí. So ó ti ṣe ó ti yékéyéké ẹ ti rí báyìí. Ẹ má sieve because omi náà ni watermelon ṣóyè yín. Then àwọn kíní ẹ̀ fibre everything please drink it. Ó ṣe kíni ó ṣara lóore dáadáa. So ní báyìí ice block ni tẹ́ bá ní cube ẹ ti rọra fi sínú kíní ní ìgbà Ramadan ni mo máa advice ẹ mú àwọn ike cube yẹn ẹ rọ omi sínú ẹ̀ kẹ́ gbé sínú freezer yín ṣó ti yé yín so that tẹ́ bá fẹ́ mu anything juice after tẹ́ bá ti ṣínú tán ẹ kọ́kọ́ dààmú ó máa ń dùn dáadáa tẹ́ bá ti fi blocks sí báyìí so that tẹ́ bá máa serve ara yín ó máa débẹ̀débẹ̀ ó máa cool ọkàn yín dáadáa. Tó ṣe rí báyìí watermelon ní 300 naira yes ni mo rà tí mo blend bẹ́ẹ̀ yẹn. So ẹ máa rọra garnish ẹ pẹ̀lú mint leaf lélẹ̀. Báyìí. Taste ẹ̀.
tó bá ra infuse sí ó máa ń jẹ́ kí kó oúnjẹ kó tún tètè digest. So this is how you want to break your fast fún ìrọ̀lẹ́ yìí. Kẹ́ kọ́kọ́ mu eléyìí ṣó ti yé yín, kọ́kàn yín kó ṣe kíni kó balẹ̀ dáadáa kẹ́ tó ní ẹ tó jẹ major meal yín. Mo lérò pé ẹ enjoy this little juice recipe, watermelon, lime and ginger recipe. Ó ṣara lóore dáadáa. Ẹ jẹ́ ká ríra lọ́jọ́ míì, ọjọ́ àlùbáríkà, ìyẹn ọ̀la. Màá tún mú another great recipe wá fún yín. Ramadan Kareem.